Ayọ̀ kí ló ṣẹlẹ̀? Àwúrú. Yé. Kí ló dé táwọn èèyàn ń sá fún mi? Ẹ ń sá fún mi. Ẹ mọ̀ ń sá. Àrọ̀wá ẹ̀wẹ̀yìn. Àsámórílẹ́gbọ́n ní tewú. Àrọ̀wá ẹ̀wẹ̀yìn. Labalábá rìnrìn àjò àìbọ̀. Labalábá rìnrìn àjò àìbọ̀. Àlọ́ lámilámi là á rí. Ẹ fẹ́ rí mi nínú mi. Èmi gbẹ́gbẹ́. Èmi tẹ̀tẹ̀. Mo gbalẹ̀. Mo gbàgbẹ́. Mo gbàgbọ́rọ̀. Mo ṣe tán mo fẹ́ dẹ̀rọ̀ fọ̀sálà sọ funfun nítorí egúngún léèlá ọmọ afọbìjẹpo òrìṣà léèlá ọmọ afọbìjẹpo ó dífá fóníkòyí mọ̀pọ̀ tó lóun ó fọbìjẹpo mo lóò lè fọbìjẹpo èmi àṣàbí ni wọn ó fọbìjẹpo. ayé mọ̀ pé. Àti kí tó wá ní dákun kéèyàn má halẹ̀ mọ́ mi o èwo wá lè wo kí la gbé kí la jù àfiwájú gbági kókó sẹ́yìn sẹ́jẹ̀ olóyè ìlú ni mí wọ́n sì oyè tí wọ́n sì jẹ ní ọ̀nà bàbá tèmi rè. Ògúnmọ́lá. ọmọ ẹranko ó lè rí ọmọdé lóde ẹni èèyàn rẹ̀ ọwọ́ kòtò ipò mi lójú. ó ní mo ní kó kúrò lórí ilẹ̀ ń o èmi ò fàṣẹ sí o ìyà tó bá jẹ́ lórí ilẹ̀ o ló fọwọ́ ara rẹ̀ fà o. ẹ̀yin mo fún ní assignment lánàá tí ó dẹ́pẹ́ ilẹ̀ fi òjò gbogbo tó wà class. àkọ́kọ́ kéré tẹ fún mi ó le ẹlẹ́ẹ̀kejì èmi lẹ fún kẹ́yìn. ẹ gbà mí gbogbo ikọ́ ni mo kọ́ papọ̀ lánàá ni mo dẹ̀bẹ̀ kó ṣó yé ń tẹ́lẹ̀ yé yín lánàá. ẹ dìde náà ẹ dìde ẹ kọ́ dìde ẹ dìde fún mi ẹ jọ. ẹ kàn fún yín lórí kalẹ̀ sínú kíláàsì kó ṣàlàyé bó ṣe pariwo tó lánàá ẹ wá dé bẹ̀rẹ̀ pé èyí ni mo fún kíláàsì. àpẹẹrẹ olóòdò òṣì kalẹ̀ sínú kíláàsì láwọn òbí òbí bẹ̀rẹ̀ sí kọ́ yín bẹ́ẹ̀ ni wọ́n fọ́ àfẹ́mẹ́tì fún yín bẹ́ẹ̀ lè ṣe àfẹ́mẹ́tì tó sí. ẹyọ níyọ ni ẹyọ náà lọ sí ìyá ìyá bá jáde ó lọ bá ọkọ pa. ibi tá a bá fojú sí ọ̀nà lè má bá bẹ̀ lọ. ìyá bẹ́ẹ̀ náà ìwádìí bébí má tẹ̀lé ó ti yé mi gangan. tèmi rò bí a lè ṣe lélẹ̀ fine gẹ́gẹ́ bí nǹkan
nǹkan tẹ̀ sọ ká má ìdí sọ̀rọ̀ sí ẹ jẹ́ kí mi try láti a jẹ́ pé kò try nǹkan tó lè ṣe náà nìyẹn ó ti ń pẹ́ jù náà. ẹ máa wọrí. Sister mi. Ẹ báwo ni? Fine. Hello Ìṣọlá. Wọ́n lè ṣọ́ okay. Yeah, I'm fine, how are you? Fine, ṣé o ṣe ń dè ní àbótí lọ? Mo ti dé ti pẹ́ mo ti fẹ́ máa lọ. Báwo? Wọ́n ta lẹ́jọ́ sókè ẹ̀ wọ́n àwọn àbúrò. Kò ń sọ̀rọ̀ mọ́ tó wà important lọ́tẹ̀. Bàtà ti sọ mí pé kí n dúró pé ẹ̀ nípa èdè ni mo ṣe dúró. Mo máa rò pé àwọn pípù yẹn máa san owó ilé ni màá ní. Wọ́n bá tún sọ fún mi pé kò sówó ńlẹ̀. Àmọ́ nǹkan tó dá mi lójú ni pé títí weekend owó yẹn máa jáde. Ọkọ mi dẹ̀ ti wà ń bẹ̀ gan-an mọ̀ pé gbogbo àti mo pè yín lórí fóònù ẹ̀kọ́ ní kí n ṣàdúró dè yín lé. So mo tó fọkàn sí pé tẹ́ bá máa dé ẹ máa kó owó yẹn fún mi. Because game kan ni àwọn ọ̀rẹ́ mi kan fi lọ̀ mí tán ní a lè fi 20,000 naira play ẹ̀. Tí wọ́n bá fi 20,000 naira play ó máa rí owó tó ju 100,000 lọ. So èmi wọ́n rò pé kí n 100,000 lọ́wọ́ yín kí mi náà wá 100,000 kù. So by the time tí mo máa fi bí 200,000 play owó tí màá rí a máa súnmọ́ bí 2 million. Ọkàn mi dẹ̀ ti wà ń bẹ̀ gan because ẹ mọ̀ ibẹ̀ làwọn ọ̀rẹ́ mi ń gbà sóríire ọlọ́mọ yẹn kí tèmi gbé. Kí ló dé tó máa ń ṣe báyìí? Ṣé bí mo ṣàlàyé fún ẹ mo ní mò ń travel ó ṣàmọ̀ pa láwọn tá a fẹ́ distribute ọjà fún ó dẹ̀ mọ̀ wípé gbogbo èrè tá a bá padà rí ń bẹ̀ ni mi àti ẹ náà la máa ná àti pé lọ́wọ́ yìí o wò ó mi ò tí ì lè ná kankan nínú owó tó bá wọlé báyìí ohun tí tá a bá distribute gbogbo ọjà yẹn owó tó bá wá wọlé ń gbà yẹn màá máa wo nǹkan tí mo bá lè fún ẹ bọ̀ mi ò lè fún ẹ 100,000. So tẹ́ bá tẹ̀ máa fún mi lóògùn mi ò lè rí 200,000. O ò lè rí 50. Mi ò lè rí 50. Bẹ́ẹ̀ ni o. Àti pé gan-an dúró ná àwọn géèmù tẹ́ ń play yìí jẹ yìí ò jẹ yẹn gan kí lẹ̀ ń rí bẹ́ẹ̀ ó máa ń sọ àwọn èèyàn dẹ́dun arinlẹ̀ ni. Kò sí wàhálà mọ́ ó kàn dùn mí ni ó dùn mí gan because ọkàn mi wà ń bẹ̀ gan ọkàn mi wà ń bẹ̀ gan. Ẹ bá má ti fọkàn sí o travel yẹn ló wà lọ́kàn tí bá wá dé ńgbà yẹn a máa mú ọkọ àlè ṣe báwo dẹ ní ṣó ti jẹun. Ọ̀rọ̀ oúnjẹ náà ni mo sọ lọ́wọ́. dédé gbé mi lọ báyìí. Time ti lọ ṣá kò gbọdọ̀ lọ mọ́ mi lọ. Ṣé wo lele kò sí airtime lórí fóònù yìí. Okay.
Ẹ jọ̀ọ́, ẹ bá mi ra recharge card wa. Kò mọ̀ sí ẹnìkankan lẹ́nu géètì. Ẹ má worry náà, màá bá yín dúró sí ibà. Ṣebí wájú bẹ́ẹ̀ náà lẹ ti máa sáré rà. Lélo ní kí rà. Ṣẹ̀ṣẹ̀ ń bá mi rà ní. Tẹ́ máa ń bá mi rà náà ẹ tètè jàre. Bọ́dọ̀ mi wò, kí ni mo ṣe fún ẹ tó fẹ́ pa mí? Ẹ káàsán. Ẹ kú ọ̀rọ̀ èèyàn. Sorry, my dear. Thank you. Sorry. Sister Tayo, a máa need láti rí yín lọ́fíìsì wa. Fún kí nìyẹn sà? Fún investigation tá à ń ṣe lọ́wọ́, a ní àwọn questions kékeré kan tá a fẹ́ béèrè lọ́wọ́ yín. PM tí ni wọ́n nígbà tí mo ti wà láyé. Wọ́n ṣọ́ pé wọn lè má ní ẹ̀pẹ́ nígbà tó mọ̀ sí. Àti ẹ right, but àwọn questions tá a bá béèrè lọ́wọ́ wọn yẹn, òun ló máa tàn mọ́lẹ̀ sí investigation wa. Ọjọ́ wo ni wà tí ọ̀gá ìrora yín last? Ilé wọn náà láti ríra. Ní ibo àti ní time wo? A lọ sí company láti fẹ́ gbaṣẹ́ ní Golden Echo. Manager, director wọn jojú ayé lẹ́tẹ̀ẹ́ gan. Owó tán sáì fún wa yẹ kéré gan. Má bí. Ṣé ẹ rí ọ̀gá mi jẹ́ nìkan tó máa ń fẹ́ kí ọ̀bọ̀n ṣe business pẹ̀lú ọkàn kan. A study yín dáadáa tó bá ti mọ orí èèyàn tẹ̀ jẹ́ ló fi máa bó ṣe máa jí pẹ̀lú yín. Ẹ pé the first payment a san fún yín owó yẹn kéré. Second one ó ju the first payment lọ. And third one yìí mo fún yín guarantee pé owó tó wà òkè wọn máa san fún yín. Ẹ fọkàn balẹ̀. Èmi gan wá ń ṣe business mi pẹ̀lú àbòsí. Mo wá ń ṣe pẹ̀lú òótọ́ ọ̀nà ni. Báwo ló ṣe máa wá jẹ́ báyìí?
Ma owó yín náà ló kù sí. Account number tẹ́ bá ti ní ká sanwó sí, ká máa sanwó sí. Account. Ẹ̀sùn àbí kẹ́mi fún ọ ní account number tí mo fún ọ ní sanwó yẹn sí. Mi fẹ́ kàn sanwó fákàǹtì ẹ lọ́tẹ̀ yìí. Mo ní nǹkan tí mo fẹ́ ṣe. Account tí máa fún yín lákàǹtì yẹn sìn, owó máa wọlé báyìí àbí. So far that sì ní dé báńkì ò lè tí close àmà fọ́ọ̀dọ̀ ẹ̀ sí. Okay. Account tẹ́ bá máa sanwó sí. Èmi máa mọ bí màá ṣe send ẹ̀. But èmi gan fẹ́ travel out. Bó bá ṣe máa jẹ́. No problem. Tẹ́ bá send ẹ̀ ní ìsìn. Àmà send. Tẹ́ bá dẹ̀ send ẹ̀ ní rọ̀lẹ́ náà, àmà wáyé fọ́ọ̀dọ̀ ẹ̀ lọ́la ni. Sí wàhálà. Tẹ́ bá mú nǹkan. Owó tẹ́ fẹ́ gbà ní kọ́mpìnì yẹn lọ́jọ́ yẹn kọ́. Àgbò lọ́jọ́ yẹn. Mọ́mí láwọn máa send the account number sí wọn. Come on! Are you telling me wípé wọn ò tí máa drop? Woman yóò tí máa drop owó sínú àkáǹtì tẹ́lẹ̀tẹ́lẹ̀? Wọ́n máa ń drop àkáǹtì tẹ́lẹ̀. But tìjọ́ yẹn wọn ò fún wọn lákáǹtì. Question mo fẹ́ béèrè lọ́wọ́ ẹni wípé ta ni ẹni tí ìwọ gbọ́dọ̀ suspect fúnra rẹ̀ wípé ó pa ọ̀gá ẹ̀? Ẹni tí mo rò sí ni àǹtí Sọlá, àbúrò ọ̀gá mi, tẹ́jọ́ máa ń jà lójoojúmọ́. Mi sọ pé àwọn oníṣà o. Irú ọ̀rọ̀ wo tún nìyẹn o? Ó ṣáà ní nǹkan tèmi àti yín sọ kó tó di pé jáde. Ṣé lórí ọ̀rọ̀ olówó? Kí ló ti wá fẹ́ jẹ? Èmi ò lówó kankan báyìí o. Ó mọ̀ pé tówó yẹn bá wọ mọ̀ pé màá fún ẹ. Tami èmi mọ̀ pé ẹ kárì dáadáa bẹ́ẹ̀ máa ń sọ ẹbí tàbí pé kò sówó náà nìyẹn. Kò sówó ọbẹ̀ yín ń dán. Ẹ wá fún mi lówó tí mo béèrè lọ́wọ́ yín jọ. Wo Sọlá, owó tó wà lọ́wọ́ mi báyìí, owó tí mo fẹ́ lọ fi gba ọjà ni mi ò dé lọ yọ ṣíṣì fún ẹ nínú ẹ̀. Nínú ọjà àtàbúrò yín èwo ló wà important jù? Ẹ wọ ẹ fẹ́ mi lówó jàre. Ẹ má fún mi ni o, ẹ má fún mi ni o. Okay, ẹ má fún mi ni. Ká jẹ́ pé bó ṣe máa ní kí n máa fún ẹ tí mò ń fún ẹ, kí n máa fún ẹ tí mò ń fún ẹ yẹn. Á jẹ́ bẹ́ẹ̀ lèmi náà ṣe ń ná owó. Owó wo la máa rí máa lò nínú ilé yìí? Owó wo làwọn àbúrò ẹ máa fi lọ sí school? Àbígbà tó dẹ̀ parí school títí ẹ̀ káwọn àbúrò ẹ máa lọ sí school? Àbígbà tí wọ́n dẹ̀ ti jábúrò mi àwọn ọmọ tẹ́mi bí mi yẹn kán máa lọ sí school? Kí ló máa ń ṣe ẹ́ lọ? Ẹ dúró ná, kí ni yìí ti yín? Stop ẹ stop ẹ náà. Kí lẹ mí báyìí pé lówó? Ṣé mọ̀ pé títorí tèmi àtàwọn ọmọ yín lọ́lọ́run ṣe ń bùkún yín ni? Ẹ mọ̀ bí mo máa ń gbàdúrà fún yín tó? Àbẹ́ mọ̀ pé ọlá mi lẹ fi ń dán gan báyìí. Kí tó gbàdúrà fúnra mi gan máa ti kúnlẹ̀ máa gbàdúrà máa ní Ọlọ́run ò sísá mi òbí tán ti ń náwó yìí o kó má tán bẹ́ẹ̀ o kọ́lọ̀ máa bùkún fún yín sí o torí mi lọ́lọ́run ṣe ń bùkún yín náà kí wá láǹfààní pé ẹ ní fẹ́ mi lówó ẹ mú wá jàre. O ṣé àbúrò mi, o ṣé tó ń gbàdúrà fún mi dáadáa, èmi náà mọ̀ pé gbogbo àdúrà ẹ̀ tó ń gbà mo mọ̀ pé torí tèmi ló máa ń ṣe ń gbà bọ́ lẹ́ni o mi ò ní owó kankan lọ́wọ́ tí mo fẹ́ fún ẹ, kò sówó lọ́wọ́ mi. Ẹ wo àpọ́nlé yín náà ni o ó dẹ̀ lè bọ́ sábùkù fún yín because by the time tí bá bẹ̀rẹ̀ sí máa bọ́ sí títì nìsí tí bá bẹ̀rẹ̀ sí máa tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn àbí kí n gbé fóònù kí n máa call àwọn ọ̀rẹ́ mi ẹ mọ̀ pé kò pọ́n yín lé àtọ̀ adẹ̀ ń sọ látẹ̀kàn ẹ̀dẹ̀ ń ṣe bí ẹni pé kọjá owó ṣé owó tẹ nínà ṣọ́fẹ́ sí mọ́ yín tẹ bá kú ni ẹ̀dẹ̀ ń wálé ayé mọ́yà lórí kí ni. Kí ló dé tó ń ro kúrò mi? Mi ìrókú mọ́ yín ṣùgbọ́n gbogbo wa la jẹ gbèsè ikú gbogbo wa náà la máa kú náà ṣùgbọ́n ó dájú pé ẹ̀yin máa ṣáájú mi kú torí pé ẹ dàgbà jù mí lọ so tẹ bá dẹ̀ kù kì í ṣe pa máa sin owó tá a bá rí ilé kì í ṣe pa máa sin mọ́ ìyàwó náà la máa ná èmi nìkan náà dẹ̀ làbúrò tẹ́ni so bẹ́tà kẹ́ fún mi nísìn ìyẹn níyì. Èmi ò wá ní kúkúkú kan bí kò ṣe kí n yè tó wá fẹ́ gbọ́ ATM lé wa èmi ò ní owó kankan mi ò ní owó tí mo fẹ́ fún ẹ jẹ́ ká lọ. Ẹ ń lọ. Ojú la rí ẹ̀dá kan ò rínú bínú bá ṣe ṣí bí gbá àbárínú ara wa àní bínú bá ṣe ṣí bí gbá àbárínú ara wa inú ẹ̀dá jìn ó dìjọ lọ tálá mọ́ tálá. Agreement gbà tí a fẹ́ sign contract ní ìdílé. Second. This is the printout tá a fi after tá a sanwó tán printout tá a printout lórí. Okay, that's the for the payment image, right? Yeah. Okay. Manager. Sir. Ṣé PA madam yẹn ni Ayọ̀ Ọláòṣèlú? Èmi ò lè dáhùn ìbéèrè yẹn o but account tí madam yẹn drop fún wa pé ká sanwó sí òun náà la sanwó sí.
ẹ dẹ̀ wá ṣọ́ọ̀pù yìí àkáǹtì madam yẹn drop fún ní ẹ̀sán sí. Evidence ni lọ́wọ́ yín náà kò sí pé èèyàn ń parọ́ ń bẹ̀. Okay, once the body shop account madam yẹn fún ilé sanwó sí, if we need anything we get back to you. Ẹ̀dá kan ò rínú bínú bá ṣe ṣí bí gbá àbá rínú ara wa. Àní bínú bá ṣe ṣí bí gbá àbá rínú ara wa. Àjọlá ni àwọn olóṣèlú láàyè. Ìjọ̀run lọ tálámọ̀ táwa fẹ́ fìnnú wé. Ara lámọ̀ a ò mọ̀nú. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ra recharge card wa. Kò mọ̀ sí ẹnìkankan lẹ́nu géètì. Ẹ má worry náà máa bá yín dúró síbi báyìí ṣebí iwájú bẹ́ẹ̀ náà lẹ ti máa sáré rà. Lélo ní kí rà. Ṣẹ̀ṣẹ̀ ń bá mi rà ní tẹ́ máa ń bá mi rà náà ẹ tètè jàre. Ó yé mi bàdá. Nígbà tí ó wá padà dé, kí ló rí? Nígbà tí mo ti rí tí mo ti lọ. Nígbà tó padà dé kí ló rí? Ṣé wáyé nígbà tí mo padà dé kódà èmi àti ọmọ wọn àti Bímbọ́ lọ́jọ́ ìwọlé ńgbà náà táwa bá ọ̀gá náà àgbàrá ẹ̀jẹ̀. So are you also telling me wípé o mọ anything nípa pọ̀ ọ̀gá yín? Ọ̀gá ìmọ̀ kankan pa rẹ̀ ó ti tó how many years 7 tàbí 6 years tí mo ti ń sọ̀rọ̀ kákọ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ mi Àdìsọ́lá kò lè gbá mi. Àdìsọ́lá lọ́rọ̀ mi káàdì. Kò jẹ́ kí ọ̀rọ̀ tí mo ní pé Ọlọ́run fi hàn mí yá. Ẹ wá rí tó wà ń bẹ̀ ni pé láti wákàtí tá a wà yìí lọ, ẹ dákun, ẹ tún lékún ní ìnífura yín. Ẹ máa ṣàkíyèsí gbogbo nǹkan láti wákàtí yìí lọ. Ibi tẹ́ ẹ rìn sí ni àwọn tí ẹ ń bá kọ̀wọ́ rìn ni. Ìtẹ́ ń jẹ kódà tẹ́ ẹ mọ́ àwọn tó bá rìn súnmọ́ yín. Ẹ dákun, ẹ máa nífura gan-an. Torí àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé ìfura tẹ́ ń wò ó ṣàgbà àdúrà. Ìfura ó ṣàgbà àdúrà. Ṣẹ́rí báwa tí ń wá yìí tá ń bá yín wallahi ìnìdùn wa. Àdánwò tí ó wà á mú yín kúrò láàrin wa láì tí ìtọ́jọ́ Ar-Rahman ò ní fi kàn yín. Ò ní fi kàn yín. So ẹ dákun ẹ kíyèsí ara gan. Pẹ̀lú nǹkan tó wá lórí yẹn. Ìṣípayá tí mo ní mo. Bẹ́ẹ̀ kí ni nǹkan tó wá rò palẹ̀ sí? Bóyá ká pàgbó ní o. Ìṣípayá. Àbí ewúrẹ́ àbí ká aṣọ oúnjẹ fáwọn èèyàn àbí kí ló rò? Bí sàárà ṣiṣẹ́ kọ́lẹ̀ ń tọ́ka sí wọn. Bẹ́ẹ̀ni. Ìyẹn lè ṣe sàárà. Ìyẹn lè ṣe sàárà lọ́pọ̀lọpọ̀. Téèyàn ó ṣe sàárà lóríṣiríṣi tí ó pọ̀. Ṣùgbọ́n in tó wà ń bẹ̀ ni pé ẹ dákun ẹ dùn ní máa àdúrà ṣíṣe. Gbé pàápàá jùlọ ẹ nífura. Kò jẹ́ bí in tí mo rí tí mo ní pé kí wọ́n á fi tó yín létí. Ẹ ṣé. Ọlọ́run wà pẹ̀lú yín. Àmín. Ajá. Ó dáa o. Kí ló dé? Kí ló ṣe fún ẹ? Àmọ́ orú wọn bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Bọ́n ṣe máa ń wọlé onílé nìyẹn tí wọ́n máa ń tọrọ owó. Ìgbà tí ìwà ní kí n mówó wá ń kọ́. Mọ́mì mi ò ní jẹ́ kẹ́ fún. Òkúròrò ni ẹ́. Gbogbo nǹkan ló máa ń kẹ́ ẹ lára. Màmí àwọn irú wọn báyìí wọ́n máa ń gbáyàn ni. Bẹ́ẹ̀ni. Ìwọ ló mọ̀. Tó bá jẹ́ wípé mo mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ni. Bóyá èmi lẹni àkọ́kọ́ tí mi bá kọ́kọ́ sọ fún mi pé kán ṣe sàárà tó ní kán ṣe. O ti rí ń sìn ìwà stigginess o ti rí nǹkan tó jẹ́ kó dá sílẹ̀ o ti rí ń sìn o jẹ́ kó pamọ́ sí mi sìn ṣó dá.
tètè wọn gbọ́n kankan sọ wípé kí ni ẹ wọ́n sọ pé àti ṣọlá pé ọlọ́pàá wọn wà fún kí ni wọ́n sọ wípé wọn torí àtìgbà tí accident ti ṣẹlẹ̀ pé wọn wá sí pé àwọn mi ò possible now kò possible àǹtí mi ò lè pa mọ́ sí mi kò possible wọ́n pè mí náà wọ́n ní pé àwọn ní finance paper wọn pé àwọn ò lè wá. ìmọ̀ ara ẹni nìkan ló gbàyè kan o bámúbámú ni mo. báyìí gbọ́ mi ibi àtẹ̀gbọ́n mi asúnmọ́ra máa ń kí bó tiẹ̀ lè jẹ́ pé àbí wà tó jẹ́ pé a máa ń jà ṣùgbọ́n kò sí nǹkan náà tó lè mú èrò burúkú wá sí mi lọ́kàn láti ṣe ẹ̀gbọ́n mi níbi débi pé mo máa sọ pé mo fẹ́ pa òun mi ò ẹ̀gbọ́n mi yé mi kílà ẹ̀gbọ́n mi nífẹ̀ẹ́ ara wa mi ò ẹ̀gbọ́n mi. Ṣọlá, tó o bá mọ iye ọdún tí mo ti wà lẹ́nu iṣẹ́ yìí, o ní máa sọ poem tó ń sọ yìí. Ó mọ̀ pé sista Tọ́lání kú, ẹnìkan ló dẹ̀ máa pa wọn. Ó bẹ́ẹ̀ kó jẹ́wọ́ lásìkò tó bá rẹ lọ́rùn. Because tá a bá padà find out pé ó máa ń pa ẹ̀, ó máa le fún ẹ̀. Tó ṣẹlẹ̀ ní pé ìgbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ à ń kọ exam lọ́wọ́ ni and final paper mi ni mo fẹ́ kọ wọn ò pé kí n parí final paper mi kí n dẹ̀ máa bọ̀ láti wá yanjú everything láti wá tiẹ̀ mú ọ. Ó dàbí ẹni pé torí pé wọ́n fọwọ́ ní ọ̀mú ẹ̀ ó lè mọ bí mo ṣe jẹ́ àná. tálámù táwa fẹ́ fìnnú wé ara lámọ̀ a ò mọ̀nú ló ṣe ìyẹ ká mọ̀ ṣọ́ra ṣe alára lámọ̀ a ò mọ̀nú ló ṣe ìyẹ ká mọ̀ ṣọ́ra wùwà àṣẹ níwájú àmọ́ kókó bíi kí gbogbo lẹ̀ ó dààmú ni àṣẹ níwájú apẹja bíi kó fi gbogbo lẹ̀ ṣódò ní. ìmọ̀ ara ẹni nìkan ló gbàyè kan o bámúbámú ni mo yóò ń wo mọ bébí ń pọnwọ́ ẹnìkan. tí wọ́n ti fi sanwó yẹn lélẹ̀ check it. Are you telling me wípé àkáǹtì tí wọ́n sanwó woman yẹn sí lélẹ̀? ṣebí báǹkì tí wọ́n sanwó yẹn sí ni mo ti gbà náà. Táyọ̀ Sọ́gádé owó lórúkọ pa woman yẹn orúkọ tó wà ní àkáǹtì eléyìí sìn Ayọ̀ Ọláòṣèbí kan. Akọ. Ó simple now pẹ̀lú information tá a rí nínú bank details yìí ó máa fún wa ní àǹfààní láti mọlé mọ̀nà ẹ̀ tá a bá gẹ̀tẹ̀ tán òun ló máa wá sọ relationship tó wà láàárín òun àti Mrs. Tọ́lání. Oh, you are right. Tá a ṣe máa trace address tó wà níbà yìí next time. Yes, that's the next thing. ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi n ó sọ tèmi mo ní ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi n ó ròyìn fáyé o bó jẹ́ eré ló bá mọ̀ ṣe tètè máa ṣe lọ àní bó bá jẹ́ ibi ló bá mọ̀ ṣe tètè máa ṣe lọ ọ̀rọ̀ mi dórí ò dórí ó dórí olólùfẹ́ méjì wọ́n ti ń bára wọn bọ̀ látọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n. ẹ jọ̀ọ́ Mr. Ayọ̀ Ọláòṣèbí kan lábẹ́rẹ́. bọ́dé wà náà ń béèrè bọ́dá Ayọ̀. Mr. Iwa
Láti bo. We are from CIB. CIB. Wo, pé Sigo wá. Sigo. Láti bo. We are from a criminal investigation bureau. LALE. Àti ń retí náà látàárọ̀. Wọ́n ní ẹ béèrè Mr. Iyawo. Bẹ́ẹ̀ni. Mọ́júmọ́ ìlà bókù wọn ní ibẹ̀. A dẹ̀ ti wá report ní station yìí. So àwọn dẹ̀ ti rán àwọn ọlọ́pàá yìí wọ́n ti rán wọn wá. So náà la fi ń retí. Ẹni tẹ́ ń béèrè. Ẹ jọ̀ọ́, ó dà pé tí mix ẹ up. Mr. Ayọ̀ọ́lá òṣèbí kan làwọn. Àwọn ni. So nǹkan tẹ́ sọ fún wa sì ni wípé òkú wọn wà nínú ilé yìí. Bàbá wa ṣe rí náà láti wá sí àgọ́ ọ̀dọ́ yìí láti wá report. Àwọn ọlọ́pàá rẹ̀ ti wá wò wọ́n láàárọ̀ yìí, wọ́n láwọn ń padà bọ̀. Ó lè ti pé ẹ̀yìn kan lẹ́lẹ́. But ṣé nǹkan tẹ́ sọ fún wa sì ni wípé òkú wọn wà nínú ilé. Bẹ́ẹ̀ni. Ọ̀dà yóò wà lórí. Ṣáà lè rí. Dàbí ẹni pé ó ti fẹ́ máa rújú báyìí. No, kò ṣe pé ó ti fẹ́ máa rújú. Ó ti rújú already. Because another person ta believe pé òun ló pa owó máa yìí. Òun la débẹ̀ tí wọ́n tún ti pa òun náà yìí. My question is this. Ta ló pa máàlù yìí? Yes, that is the question. Torí pé Ṣọlá tá focus tẹ́lẹ̀, ó ṣì wà ní custody wa. You are right. Ṣọlá wà ní custody of course. Hello, Bimbo. Are you serious? Okay, ìwọ dúró síbẹ̀ yẹn. À ń bọ̀ níbẹ̀ yẹn sìn. Right away. What is the matter? Way out. Really? Ayé máa ń dógbò, ibi táyé ń lọ kò máa yé mi o. Àlàyé máa ń dógbò, ènìyàn á mọ̀ tí fojú tẹ̀lé o. Ibi táyé kọrí sí, Èdùmàrè nìkan ló lè bá wa táyé ṣe o. Kò máa sẹ́ni tá ò finú wé o. Tálá ó wá mọ̀ tá ò finú tọ́. Àní ibi táyé yìí wá ń lọ máa ń lọ o. Èdùmàrè nìkan ló lè bá wa táyé ṣe o. Ṣòun lọ́mọ ènìyàn o. Wọ́n ò ronú bọ́lá yóò ti rí. Wọ́n fàjọ
Ta ló ní chain yìí? Mo ní irú ẹ̀. Ó jọ tèmi. O ní irú ẹ̀. Ó jọ tiẹ̀ àbí tọ́dọ̀ ẹ̀ gangan ni. Tọ́dọ̀ mi kọ́ lélẹ̀. Tọ́dọ̀ ẹ tó sọ pé o ní ẹ̀. Ibo ló ti rí? Nǹkan tẹ́mi rò bí a lè ṣe dédé. Fine. Ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi, mo sọ tèmi. Mo ní ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi, mo rò ìfáyé o. Bó jẹ́ eré ló bá mọ̀ ṣe, tètè máa ṣe lọ. Hello, Shola. Hello, sure, okay. Yeah, I'm fine. How are you? Fine, ṣe ń sìn ní àbótí lọ. Mo ti dé tipẹ́, mo ti fẹ́ máa lọ. Wow. Shola ìkẹ́ni. Gan, so lovely. Every time ṣá ló máa ń ju oríṣiríṣi ọmọ ilé. I'm always touching up on me. Anything for you. Kúnlé fún mi. Of course, mo máa rà mí now. Wow. Mara. Kúnlé ṣèyàn o. Kúnlé ṣèyàn, man. Èèyàn ni ẹ. Thank you very much. Yeah, you're welcome. The guy is good here. Kì í ṣàpàlò ìjẹ́ bẹ́ẹ̀ ó dáa. Thank you. Just like that. Ṣé yẹn wá lè ṣàìsàn ọwọ́ ẹ̀? Báwo ni ṣe ṣàìsàn ọjọ́ tó kọ́ máa jọ? Ó ṣèjẹ́. So máa pè yín mà. Kódà má jẹ́ kó pẹ́ o. All right. Kò sí nǹkan kan lẹ̀ báyìí o, ṣọ̀rọ̀ kó fowó mọ́lẹ̀. Understand ma. Máa pè yín mà. Okay, ó ṣe. Inú mẹ́tò kò sọ pé ìwọ ló ní. Èmi kọ́ mo ní omi. Mo ní pé ó jọ tèmi ni. Kì í ṣe tèmi. Tọ́dọ̀ ẹ tó wá sọ pé wọ́n lọ ní ẹ̀. Ó wà nínú báàgì tó wà lára àwọn ẹrù tẹ́ gbà lọ́wọ́ mi nígbà tí mo dé bíbá. Bag. Where is the bag now? Tọkọ ọba jìnnà ìlà kíkọ. Ṣé bá tó sáré? understand nǹkan tẹ́ ń bá mi sọ because tí ẹ bá ń ju abẹ̀bẹ̀ mi sókè ní gbàgbà ibi pẹlẹbẹ náà ló máa mú lélẹ̀ mú ọmọ kọ́kọ́ nípa gbogbo nǹkan tẹ́ ń accuse mi lé lórí and mo dẹ̀ ní láti rí lọ́ọ̀yà mi please I need to see my lawyer ẹ ti gba fún mi ẹ ti gba everything mo ní mi ò mọ kọ́kọ́ nípa nǹkan tẹ́ ń bá mi sọ. So mọ ọkùnrin yìí. arákùnrin wo ewu àwọn méjì làwọn tó wà bí ewu lẹ́ ń sọnù. This one is a policeman. So mọ arákùnrin yìí. Yes, mo mọ gateman lé Mrs. Tolani ni so gateman lásán ni mo mọ. Fine. Níbo ló wà lọ́jọ́ tí Mrs. Tolani kú? But ọ̀rọ̀ tẹ́ ń béèrè lọ́mì yẹn ti béèrè lọ́mì tẹ́lẹ̀ mo dẹ̀ jẹ́ kí I understand pé mo ò sí nílé mo travel Abuja ni mo wà. Travel níjọ́ tí ọ̀gá mi kún orí yín mọ́tò yín náà lẹ́wà tí mo sì ń juwọ́ sí yín pé bọ́dà dá mi lóhùn. ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi n ó sọ tèmi mo ní ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi n ó ròyìn fáyé o bó jẹ́ eré ló bá mọ̀ ṣe tètè máa ṣe lọ
tètè máa ṣe lọ. Ọ̀rọ̀ mi dórí òdòrí ó dórí olólùfẹ́ méjì. Wọ́n ti ń bára wọn bọ̀ látọjọ́ tó ti pẹ́. Ṣùgbọ́n wọ́n finú ọ̀ra wọn, wọn ò ṣera wọn ní ìjàmbá. Wọ́n fọkàn kan bára wọn lò, wọ́n ń gbé nínú ìṣọ̀kan. Àmọ́ nígbà tó dọjọ́ ọjọ́ kan, ìjà ara wọn ò yéra wọn mọ́. Ó bá yá tilé toko lẹ́nu pé kí ló lè ṣẹlẹ̀. Ó yá tilé toko lẹ́nu pé kí ló lè ṣẹlẹ̀ láàrin wọn. Wọ́n wá fọ̀rọ̀ lọ bàbá ọgbọ́n. Bàbá ọgbọ́n sọ fún wọn pé bóyá yẹ àbí òun tí wàá gbàgbé kíní yìí o. Wo ìrànlọ́wọ́ kan ní kò ṣe fún mi. Oríṣi káàdì mélòó ló wà? irú káàdì tó wà pọ̀, káàdì tó wà tó oríṣi mẹ́rin. Nígbà ọjọ́ mẹ́rin yẹn ó sì ìrànlọ́wọ́ kan fún mi, ó kò bẹ̀rẹ̀ rìn fún mi báyìí. Níwà kó lọ fún wọn lé nígbà ń bá wa mú tí wọ́n bá fẹ́ bẹ̀ ń bọ̀ dáyò kó padà. Kí n kó káàdì fún yín kẹ́ ẹ kó lọ sílé kẹ́ ẹ lóòdù ẹ̀tàn kẹ́ wá kó padà fún kò lè wọ́ọ̀kì. Bóyá kẹ́ ẹ padà lọ lé gbọ́. Adúrú mi ò mọ jẹjẹ ìwọ mi gan bóyá tí wàá ya nǹkan báyìí kí n gbé adúrú mi kí n lọ lé pé adúrú mi mo ti dàgbà tó yìí ìwà ọmọ jẹjẹ kò lè wọ́ọ̀kì padà lọ. Ṣé kò lè fẹ́ àbẹ̀ ní tiẹ̀? Ọjọ́ ẹ̀mú gan-an ló bẹ̀rẹ̀ rẹ̀ ó bá ti sọ pé ẹ̀mú wà láti ẹ̀mú ni ẹ̀mú gan-an ni ẹ̀mtíẹ̀ ni. má ṣe bẹ́ẹ̀ ni fẹ́ bí wo ṣùgbọ́n ó jẹ́ kó yé wọn. Ó ní òru tọ́jú yóò ilẹ̀ àtọmọ́ kò sóhun tó pamọ́ lójú Ọlọ́run. Ọ̀rọ̀ ń bẹ lẹ́nu náà. Ó ní ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi sẹ́. Ó sọ ó jẹ́ èlò bá mọ̀ á ṣe máa ṣe lọ. Bó ti jẹ́ ìka ló bá mọ̀ á ṣe. Tètè máa ṣe lọ o. Àmọ́ kọ́kọ́ la rán. Fine, inú mi dùn pé ọlọ́pàá ní ẹjọ́ ẹ̀yin náà imagine ní yí ẹ̀wọ́ bó ṣe ń sọ̀rọ̀. Ṣé ẹni tó ń sọ̀rọ̀ ṣó jẹ́ ẹni tó ń sòótọ́ ọ̀rọ̀? Ṣé ẹni tó ń sọ̀rọ̀ ṣé kò jẹ́ ẹni tó ń parọ́? Ó lóun rí èmi, ó rí èmi. Ẹ bèrè lọ́wọ́ ẹgbẹ́ ṣó lè fi báìbù búra sí. Anyway, mi ń bẹ lẹ́jọ́ ṣá, mi ń bẹ lẹ́jọ́. Kò rí mi, èmi kọ́ lórí. Abuja ni mo wà. Tẹ bá ń bèrè lọ́wọ́ mi 100 times. Same thing tí màmá sọ fún mi. I know nothing about all this bullshit. Yes. It's okay. And I need to see my lawyer, please. It's okay. You will talk to your lawyer. Fine. You can take him away. Get man for that matter. Ta ló ní chain yìí? Mi ò mẹ́ntọ́ ní chain, but ó jọrú chain kan tí mo ní ọ̀tọ̀dọ̀ mi wà nílé. In fact, Abuja tí mo ní mo wà yẹn ni mo gbàgbé ẹ̀sìn so mi ò mọ chain ilé tẹ́ ń fi hàn mi. Bọ̀wọ̀ onírú ẹ̀. Ilé tó níyẹn ìgbòló wà. Can I call my lawyer, please? You will call your lawyer. I can even help you to call your lawyer. Ẹ kàn ń wá nǹkan tí ò sọnù kiri ni. Ẹ wo ẹni tó bá jẹ gbì ló máa kú gbì, èmi ò lẹ́bọ lẹ́rù. Ṣé understand? Mo ò lẹ́bọ lẹ́rù, mo dẹ̀ mọ̀yàn. Mo mọ̀yàn Ọlọ́run gbọ́. I know nothing about this thing. Please, I need to talk to my lawyer. Kò sí ọ̀nà tẹ́fẹ́ báyìí sí mi ò lẹ́bọ lẹ́rù. So far tó jẹ́ kí n realize pé ìwọ kọ́ ló ní chain ilé. Tọ̀dẹ̀ wà nílé. Yes. And ó ní o fẹ́ pe lawyer ẹ̀. Bẹ́ẹ̀ni. Èmi náà ní kankan tí mo fẹ́ fún ẹ níbí báyìí so that àmọ́bàyẹ̀ o máa ní láti pe lawyer or not. Ẹ fẹ́ kó wo fídíò yẹn. Now, ta ló pa madam yẹn? Ọ̀gá ọlọ́pàá, ẹ jọ̀ọ́, ṣé èmi àti yín nìkan làwọn bí mo fẹ́ bá yín sọ̀rọ̀?
èmi ni mo pa. Lóòótọ́ olórí mi ni Mrs. Tọ́lání ṣùgbọ́n mo kàn padà ṣàkíyèsí pé àfi àjẹmáfíà yóò ti ń fúnni lóko dé ọ̀pẹ ro òní Mrs. Tọ́lání ìdí nìyẹn tó mo ṣe dá ọgbọ́n tó mo dá. Tani ẹ iná lèmi tí ò fojú ẹni tó dáa omi lèmi tí ń poró náà. àìlèrè ọ̀sánfà lọ rárá. Adéọlá sùn ni. Àló sùn. Ó sùn. Sùn ní ọkọ jí ọkọ jí. Ibi ìyá rẹ̀ òbí wọn ní ọ. Ṣé nígbà tó wà jí ìbátẹ̀ tó bá tẹ oko náà sùn àìkú sẹ́lẹ̀ sẹ́lẹ̀ tó bá kan mi tó tó bá bí mẹ́rin sóòlù ìlàbúrò. Ọwọ́ afẹ́dẹ́ nìkan wà, o ò ní wájú, o ò ní lẹ́yìn, arúgbó àná tó fi bí ọ. Nígbà ilé ẹ̀fẹ́ gba 5,000 lórí kónkó lóyìn. Tó bá dórí tèmi nílẹ̀ ìwà ń kó. Ẹlẹ́. Ṣé wà ókè? Ṣé o mọ̀ pé ìyàwó mi? Ilé o, olórí burúkú ẹ̀mọ̀ ti pẹ́ lọ́gbẹ́ ẹ̀rọ tí lójọ́ ń kọ̀ tó ọmọ ti rẹ̀ ní tójú yín pọ́n bí abẹ́ tí ó ṣàǹfààní. Òkèrè kò ṣe ìtì mọ̀ nínú kan àwọn ẹbí ìyá wa. Èmi ẹ̀ ṣe ìyá yẹn nìkan o. Ẹlẹ́gbọ̀n kárẹ̀. Àyà mi nù. Ìwọ kọ́ ni ẹlẹ́gbọ́n kọ́ tó bá mi nínú ọkọ yìí. Ẹ̀yin ni ẹlẹ́gbẹ́. Ẹyẹ méjì èjì àṣà o. Orí mi ni ojú ẹ̀ fọ́. So what? Come on, leave that place. Tó bá kú ọjọ́ kan tí wọ́n jáde láyé, èmi ní ọ̀ka wù. Ó rè sùkúù. Ẹ má jẹ́ ìdó lóhùn. Èmi lè lọ mélé yìí. Kò fẹ́ jẹ́ ìyàwó ń bímọ lé òní. Ẹjọ́. Tí ẹ bá tẹ̀lé bímọ lé, sẹ́yìn lẹ fẹ́ fún wọn yìí. Ilé ẹ̀sìn mọ́ wo dájú wa. Ẹni tá à ń fi ẹjọ́ wọn, àtàwọn ọ̀dọ́ ló ń bá yé wọn jẹ́. Alálàjà lórí, wọ́n wá fòó sí òògùn ìwéru sẹ́yìn. Má dà ló, tọ́ọ̀rẹ́ mi bá tẹ ogbó fún ìyá rẹ̀ tó bá jáde. Ọmọ ọdún wẹ̀wẹ̀ tọ́ọ̀rẹ́ mi bá tọ̀ báyìí lásán. Ọmọ ni wọ́n tò lọ lórí bẹ́ẹ̀ tó bá tó kàṣẹ́ yìí. Ọ̀rẹ́ jẹ́ mọ́ bẹ́ẹ̀ mímọ́ lé òní. Ọ̀rọ̀ náà lọ sọ. Ó lóun àfihàn ọmọ mi lára. Ìyàbọ̀ come back to school, wàjí bébí má tẹ̀lé. Ó ti yé mi. Ìyàwó àjì ṣé mọ̀ ìfẹ́ ayé ìgbà yẹn lẹ́yìn lò náà mọ̀kọ́ tó ń ṣe mí o. Èmi àti ẹ̀ for better for worse lájọ sáyẹn. Ó sá kúrò lé àrùn wọlé kú. Ẹ̀yin mo fún ní ẹ̀sán lọ́sí lánàá tí ó dé pé ilẹ̀ fún ìdúró àwọn tó wà pass. Àkọ́kọ́ kíní tẹ̀ fún mi ó le. Ẹlẹ́ẹ̀kejì èmi lẹ fún kẹ́yìn. Ó ti ń bọ̀. Dífìlà rẹ̀. Àmọ́ gbogbo ara kìkì ẹ̀gún. Bínú bá ṣe é ṣe Wait, yà pé mi lọ. Pété mi ti lọ. Ìgbé. Tí ì bá pè ní ọ̀sẹ̀ yìí ń pè lọ́sẹ̀ mi, ẹ̀yìn pè lọ́sẹ̀ tí ń bọ̀. Tèmi, mo nífẹ̀ẹ́ rẹ̀ ìyàwó mi. Adio. Dákun, táàbọ̀ fáwọn. Lọ́kì. Yáàdì ọ̀gbọ́n. Wọ́n wà rí. Ọmọ ní sọ̀rọ̀. Pé mo ní wọ́n mọ̀ ọ̀dọ̀ gbọ́dọ̀ fẹ́. O nílò tọ́jú gẹ́. Mami, simple arithmetic ló gbé fún yìí. A mọ̀ pé tú ni. Ẹ ti àárín rẹ̀ yìí, àgbélébù yìí. Tó wà láàrin rẹ̀ yìí ni òye mi. Ebi àgbélébù yìí ni wọ́n kan Jésù mọ́. Ó ṣe wá jẹ́ pé àgbélébù nìkan ní ọ̀dà wà ní ìwé tí Jésù ò sí ń bẹ̀. Pé wọ́n ṣe báyìí, wọ́n kàn mọ́ àgbélébù báyìí.
tèmi rò bí a lè ṣe lélẹ̀ fine gẹ́gẹ́ bí nǹkan tẹ̀ sọ ká má ìdí sọ̀rọ̀ sí ẹ jẹ́ kí mi try láti mú ọ̀rọ̀ tó lè ṣe. a jẹ́ pé kò try nǹkan tó lè ṣe náà nìyẹn ó ti ń pẹ́ jù náà. ẹ máa wọ Sista mi. Ẹ báwo ni? Fine. Hello, Ishola. Hello, sure, okay. Yeah, I'm fine. How are you? Fine. Ṣé o ṣe ń dín ní àbótí lọ? Mo ti dé ti pẹ́, mo ti fẹ́ máa lọ. Báwo? Wọ́n talẹ̀ tó ń sókè wà fún àbúrò. Kò ń sọ̀rọ̀ mọ́ tó wà important lọ́tẹ̀. Bàtà ti sọ fún mi pé kí n dúró pé ẹ̀ nípa èdè ni mo ṣe dúró. Mo máa rò pé àwọn pípù yẹn máa san owó ilé ni màá ní wọ́n bá tún sọ fún mi pé kò sówó ńlẹ̀ àmọ́ nǹkan tó dá mi lójú ni pé títí weekend owó yẹn máa jáde. Ọkọ mi dẹ̀ ti wà ń bẹ̀ gan-an mọ̀ pé gbogbo àti mo pè yín lórí fóònù ẹ̀kọ́ ní kí n ṣáàdúró dè yín lé so mo tó fọkàn sí pé tẹ́ bá máa dé ẹ máa kó owó yẹn fún mi because game kan ni àwọn ọ̀rẹ́ mi kan fi lọ̀ mí tán ní a lè fi 20,000 naira play ẹ̀ tí wọ́n bá fi 20,000 naira play ó máa rí owó tó ju 100,000 lọ so èmi wọ́n rò pé kí n 100,000 lọ́wọ́ yín kí mi náà 100,000 kù so by the time tí mo máa fi bí 200,000 play owó tí màá rí a máa súnmọ́ bí 2 million ọkàn mi dẹ̀ ti wà ń bẹ̀ gan because ẹ mọ̀ ibẹ̀ làwọn ọ̀rẹ́ mi ń gbà sóríire ọlọ́mọ yẹn kété mi gbé. kí ló dé tó máa ń ṣe báyìí ṣé bí mo ṣàlàyé fún ẹ mo ní mò ń travel ó ṣàmọ̀ pa láwọn tá a fẹ́ distribute ọjà fún ó dẹ̀ mọ̀ wípé gbogbo èrè tá a bá padà rí ń bẹ̀ ni mi àti ẹ náà la máa ná àti pé lọ́wọ́ yìí o wò ó mi ò tí ì lè ná kankan nínú owó tó bá wọlé báyìí ohun tí tá a bá distribute gbogbo ọjà yẹn owó tó bá wá wọlé ńgbà yẹn màá máa wo nǹkan tí mo bá lè fún ẹ bọ̀ mi ò lè fún ẹ 100,000. so tẹ́ bá tẹ̀ máa fún mi lọ́gàn mi ò lè rí 200,000. o ò lè rí 50. mi ò lè rí 50. bẹ́ẹ̀ ni o. àti pé gan-an dúró ná àwọn géèmù tẹ́ ń play yìí jẹ yìí ò jẹ yẹn gan kí lẹ̀ ń rí bẹ́ẹ̀ ó máa ń sọ àwọn èèyàn dẹ́dun arinlẹ̀ ni. kò sí wàhálà mọ́ ó kàn dùn mí ni ó dùn mí gan because ọkàn mi wà ń bẹ̀ gan ọkàn mi wà ń bẹ̀ gan. ẹ bá má ti fọkàn sí o travel yẹn ló wà lọ́kàn tí bá wá dé ńgbà yẹn á máa mú ọkọ àlè ṣe báwo dẹ ní ṣó ti jẹun. ọ̀rọ̀ oúnjẹ náà ni mo sọ lọ́wọ́ àfi wọlé. It's okay, máa tún sọmọ má bàánú mi jẹ́ jù báyìí lọ. Kúnlé báwo.
Díẹ̀ mò ń gbọ́. Kí ló ṣe fọ́ìsì ẹ tó dọ̀ báyìí? Kò sí nǹkan kan máa sọ̀rọ̀ ẹ lọ mi sí good mood ni kí ló ń ṣẹlẹ̀? Ok, mo fẹ́ sọ fún ẹ pé kó o forward account number sí mi. Mo fẹ́ fún wọn ní ibi àwọn táwọn bá ṣe business yẹn ni. Owó yẹn fẹ́ jáde lénìí. Mo sure bóyá account number mi ń function for now. Mi ò dẹ̀ fẹ́ kówó kankan wọ àkáǹtì mi nsìn. Mo fẹ́ rí i pé àkáǹtì ẹ ló wọlé sí so that later a máa bá ṣe máa ṣe. It is my account number. Mo ní mi ò sure bóyá ó wà okay for now. Kí ló ṣe àkáǹtì ẹ? Ṣàṣẹ ń gbowó síbẹ̀ ni. Don't worry, I'll get back to you. Máa wo nǹkan tí màá ṣe. Láti jèrè ọmọ yìí àbí kí n send account number mi sí ni àsìkò tó yẹ kí n jèrè ẹ lélẹ́yìn náà kí ni mo lè ṣe o okay. Kúnlé mélòó ni mo pè ẹ́? O ní láti act fast. Mo gbọ́dọ̀ tètè gbé ọ̀bọ gùn pẹ́ kó tó di pé ọ̀bọ ló máa gbé mi gùn pẹ́. Sharp man ni mí náà. Kò yẹ kí irú ọmọ yẹn máa dọ̀ mí. Ibi táyé lọ kò máa yé mi o. Àlàyé máa dógbò. Ènìyàn á mọ̀ tí fojú tẹ̀lé o. Ibi táyé kọrí sí. Èdùmàrè nìkan ló lè bá wa táyé ṣe o. Kò máa sẹ́ni tá ò finú wé o. Èdùmàrè nìkan ló lè bá wa táyé ṣe o. Ṣòun lọ́mọ ènìyàn o. Wọ́n ò ronú bọ́lá yóò ti rí. Wọ́n fàjọ òní bọ́lá jẹ́ o. Ayé yìí ti dórí kodò. Ojú la rí ẹ̀dá kan ò rínú. Bínú bá ṣe ṣí bí gbá àbá rínú ara wa. Àní bínú bá ṣe ṣí bí gbá àbá rínú ara wa. Ìrun ẹ̀dá jìn ó jìn jọ̀run lọ. Tálá mọ̀ táwa fẹ́ bínú wé. Ara la mọ̀ a ò mọ̀nú ló ṣe ìyẹ ká mọ̀ ṣọ́ra ṣe. Alára la mọ̀ a ò mọ̀nú ló ṣe ìyẹ ká mọ̀ ṣọ́ra wùwà. Àṣẹ níwájú àmọ́ kókó bí kí gbogbo lẹ̀ ó dààmú ẹ̀dá kan. Kúnlé, kí ló ṣẹlẹ̀? Kí ló dé tójú ẹ̀ le báyìí? Kí ló ṣe ẹ́? Kí ló dé tó fi bọ̀dọ̀ mi wò? Kí ni mo ṣe fún ẹ tó fẹ́ pa mí?
Kí ló dé tó fi gbọ́dọ̀ mi wò? Kí ni mo ṣe fún ẹ tó fẹ́ pa mí? Kúnlé, stop ẹ̀ náà. Nú mi ìfìmọ́dọ̀ yín wò mo kàn mo ń tọ́ láti ṣeré fíìmù kan tó mọ̀. Kúnlé, stop now. Ó dà mọ́ ni àṣẹ níwájú apẹja bí kò fi gbogbo lẹ̀ ṣódò ní. Ìmọ̀ ara ẹni nìkan ló gbàyé kan o. Bámúbámú ni mo yóò wò mọ bébí ń pọ̀ wọ́n lámọ̀. A ò mọ̀nú ló ṣe ìyẹ̀ká mọ́ ṣọ́ra ṣe. Alára lámọ̀ a ò mọ̀nú ló ṣe ìyẹ̀ká mọ́ ṣọ́ra wùwà. Àṣẹ níwájú àmọ́ kókó bíi kí gbogbo lẹ̀ ó dà mọ́ ni. Àṣẹ níwájú apẹja bíi kó fi gbogbo lẹ̀ ṣódò ní. Ìmọ̀ ara ẹni nìkan ló gbàyé kan o. Bámúbámú ni mo yóò wò mọ bébí ń pọ̀ wọ́n ẹnìkan. Ilé ayé ta wà. Ìmọ̀ ara ẹni nìkan ló ń bà ẹ́ jẹ́. Ta wá. Bí ọkọ yín pè mí lọ pè mí bọ̀ yẹn, èmi ò pánìkì náà. Èmi àti àkì ń ṣàjòjì ara wa. Tí mo bá lo àkáǹtì ẹ̀ tá fi gbowó tí owó dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀. Èmi ní láti rush ara mi náà. Kò yẹ mo mọ̀ pé owó save lọ́wọ́ ẹ̀ náà. Àtàárọ̀ ni mo ti lọ withdraw owó yẹn. Bó ṣe wà lọ́dọ̀ mi, ẹ̀rù ń bà mí ní gbowó tó báyìí sílé náà. But kò ní mí ní ìnà mo ṣàmọ̀ ká máa ríra lónìí àdè máa yanjú ẹ̀. Ó ṣe gan ọ̀rẹ́ mi. Ó ṣe gan. Kẹ̀kẹ́. Ìní láti máa dára mi láàmú. Ó dà pé òun máa fi mo trust ẹ̀ tó ṣá. So a máa sọ̀rọ̀ lórí fóònù torí máa ní láti sáré ṣàwọn orin kan láàárọ̀ báyìí sọ máa pè ẹ́. No. Aṣọ́kù ìjọ òrun náà. Ó sàní tó sọ fún mi kí n tó fún ẹ náà kan nọ́mbà mi. Mo wá fún ẹ tó ń sìn, ó promise mi ó wá fẹ́ fún mi. Bá mi mú tèmi jọ. Kí wàá ló ṣe é tó ń ṣe báyìí náà? Èmi ni mo sọ fún ẹ pé jẹ́ ká là kan nọ́mbà ẹ̀. O dẹ̀ mọ reason tí mo ṣe ṣe. So of course èmi náà ni mo sọ fún ẹ pé má wọrí o tó bá bọ́lẹ̀ o ní nǹkan tí màá fún ẹ bẹ́ẹ̀. Má rí ẹ lọ́la náà. Wá. Anything tó bá fẹ́ ṣe láàárọ̀ ọ̀la kọ́kọ́ fún mi ní tèmi kó tó lọ ń sìn. Mi fẹ́ gbọ́ ogun tó sọ. Farabalẹ̀ náà a máa sọ̀ tẹ̀ náà jẹ́ kí nǹkan yanjú àwọn nǹkan tí mo fẹ́ yanjú tán máa dẹ̀ fún ẹ lówó tọ̀dọ̀ tiẹ̀. Àwọn nǹkan tó máa ń sun lẹ́yìn ọ̀rọ̀ Yorùbá nílé ìgbà tí ó ṣe pé bóyá jájú. Ó yẹ yí dànù. Àló rẹ̀dì láti fún ẹ lówó. Abó rí pé ìkànnì wọ̀nyí nítorí owó ó dẹ̀ pa àwọn èèyàn dànù. Mi ò mọ̀ pọ́ máa kú. Mi ò mọ̀ ẹjọ́ ẹwọ́ bí ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ ìmúlówó tí mo lè arrange fún ìdáyìn náà máa fi wá òkè. Ṣé owó tó bá fún èmi yẹn àti owó ti tọ̀dọ̀ tiẹ̀ yẹn só lè dá lẹ́fà àwọn tó ti kú iye padà ni? Ó rí pé ìkànnì ẹ. Ẹ ṣáà jẹ́ ká kọ yanjú ẹjọ́ máa rí fún. It's okay, no problem. You have to sign this. Imagine sign it. You have to sign it. Sign it. To my being then. You have to sign this one. I can't. You have. I cannot sign it. Writing me, damn it, writing. Ẹnìkan ilé ayé ta wà. Ìmọ̀ ara ẹni nìkan ló ń bà ẹ́ jẹ́. Ta wá. Àǹtí Táyọ̀ ni. Ẹ ṣe yẹ o. Ẹ wá dá wa nù torí pé mọ́mí wa ti kú. Kò dé rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ o. Ẹ wá jókòó báyìí. Ẹ wá fi wá sílẹ̀ látọjọ́ ẹ̀ pẹ̀lú bí mọ́mí ṣe nífẹ̀ẹ́ yín tó. Tí ẹ rántí wa, ẹ mọ bá ṣe live, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, ẹ kò fi wálẹ̀ kódà o. Mi ì gbàgbé gbogbo yín o. Torí tí ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ yìí, orí ọ̀fẹ́ Ọlọ́run. Bọ̀dá Kúnlé, ó sọ pé òun ò pa mí. Tó pè mí pé gbogbo owó mọ́mì tó wà lákàntì kí n release ẹ̀ fún un. Hello, ṣe Táyọ̀ mi yẹn. Yes, Táyọ̀ ni.
báwo ni ọ̀rọ̀ owó tí mo ní kó sẹ́ǹsì? ó ti ń sọ fún yín kò lè possible báwo máa ṣe ṣe mi lè ṣe. ṣé n tó ń sọ fún mi náà ni pé o ò ní release owó yẹn? kò lè possible ẹ má bínú. kò lè possible. ok ayẹ́kùn ni náà ni màá gbowó yẹn òní náà sì ni ọjọ́ tó fẹ́ kú. sá hello. ọjọ́ tí màá kú lórí owó olówó. Hey. ọ̀rọ̀ táwọn sọ yìí ó máa ga kódà àforí ọ̀fẹ́ ọlọ́run wọ́n ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ ṣẹ́ mi pé mo ti mí ìsìn kódà èmi gámù sí i. ṣọ́kọ̀ tó ọjọ́ ká ti wọ́n láti jù. nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé. gbogbo owó mọ́mí tó wá lákàntì mi mo fẹ́ fún yín báyìí mo fẹ́ release ẹ̀ jáde fún yín lé ní báyìí torí òróǹro ni mi gbọ́dọ̀ jẹ. gbọ́dọ̀ dà gbogbo ẹ̀ tó ń padà fún mi. ẹ ṣe mo rí ilé akílẹ̀ máa jẹ kílẹ̀ máa jẹ kó máa tẹ́tẹ́ fún mi tí mi jẹ. ẹ kì bá yín lójú èmi á bá yín bu àmàlà. ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi n ó sọ tèmi. ń bára wọn bọ̀ látọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n wọ́n finú ọ̀ra wọn ò ṣera wọn ní ìjàmbá wọ́n ń fọkàn kan bára wọn lò wọ́n ń gbé nínú ìṣọ̀kan àmọ́ nígbà tó dọjọ́ ọjọ́ kan èdè ara wọn ò yéra wọn mọ́ ó bá ń yà tilé toko lẹ́nu pé kí ló lè ṣẹlẹ̀ ó yà tilé toko lẹ́nu pé kí ló lè ṣẹlẹ̀ láàrin wọn wọ́n wá fọ̀rọ̀ lọ bàbá ọgbọ́n sọ fún wọn pé ẹ mọ́ fínú wẹnu torí ẹni àgbé bínibí ń dání ó ní ká ẹ mọ́ fínú wẹnu sẹ́ torí ẹni fínú wẹnu ti jẹ́wọ́. ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi n ó sọ tèmi mo ní ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi n ó ròyìn fáyé o ó jẹ́ eré ló bá mọ̀ ṣe tètè máa ṣe lọ àní bó bá jẹ́ ibi ló bá mọ̀ ṣe tètè máa ṣe lọ. nígbà tó dìgbà díẹ̀ bàbá ọgbọ́n gbéra nílẹ̀ ó tàn wọ́n wálé ó jẹ́ kó yé wọn pé ìkà abóníkà ire á sì bẹ́ni tó ń ṣe rere ó ní bó tilẹ̀ wù kó lè tó olódodo nílé kú sípò ká rárá ìjì lè jà afẹ́fẹ́ lè fẹ́
ọ̀run lè má ṣe bí ẹni fẹ́ bí wo ṣùgbọ́n ó jẹ́ kó yé wọn ó ní ooru tọ́jú yóò ilẹ̀ àtọmọ kò sóhun tó pamọ́ lójú Ọlọ́run ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi ó ní ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi sẹ́ ó sọ ó jẹ́ ló bá mọ̀ ọ́ ṣe máa ń ṣe lọ bó ti jẹ́ ìka ló bá mọ̀ ọ́ ṣe tètè máa ṣe lọ àmọ́ kọ́kọ́kọ́ là ń rán fádìtì àkìpé kámọ́ kékeré mọ̀ sí dẹ̀tẹ̀ tó bá ti lè dánú gbogbo àtirẹ̀ àtìká kò sí tó máa ń gbé.